pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àti àwọn bàbá wa a sáré àwọn tí ó jẹ́ pé ọ̀rọ̀ yẹ kó kàn tí wọ́n tọrọ òdẹ kan tí ó kàn tó wọ́n dẹ̀ wà ńbẹ̀ a kì í ka léegun oko a kì í ka mọ́gi ilé a kì í ka ẹ̀rùn mọ́mọ́ ọbẹ̀ sísè èèwọ̀ ni àìka ẹran aláǹgbá mẹ́rin orí àtẹ èyí kété lọ́fọ̀ ó ṣe wọn ní bó ti nǹkan kó èèyàn jọba yìí pé ó yá o onítọ̀hún wọn á yọ tiẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan èèyàn bá ti ń túra lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó máa wọlé bá irú gbogbo ètò wọn ṣe iná àìmọye ẹni tó tẹ̀jẹ̀ gbé òun ló yẹ kó jẹ́ nọ́mbà 1 tí wọ́n á kọ́kọ́ jù sọ́kọ̀ lẹ́yìn sì máa wà níbẹ̀ yẹn tí nǹkan kan ò ní í ṣe. jàǹfààní oṣù December tọdún tuntun 2025 ní Snad Estate Shimawa agbègbè táyé ń sọ. Snad Homes and Properties real estate tó fà bọ́yọ̀. lóṣù December tọdún tuntun 2025 yìí ralẹ̀ sí Snad Estate Shimawa kí o sì gba 500 blocks ìkọ́lé 10 bags of cement 5 tons of granite. ohun tó dára jùlọ fọlọ́gbìn ènìyàn ní láti ralẹ̀ tí yóò ṣàǹfààní tí yóò sì tún rọ̀ ọ́ lọ́rùn láti ní lára àwọn ohun èlò ìkọ́lé. èyí tí lọ dùn jù ènìyàn márùn-ún tó bá kọ́kọ́ sanwó ni yóò lẹ́tọ̀ọ́ sí àǹfààní yóò. Snad Homes and Properties dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ralẹ̀ lọ́wọ́ wọn kó lè jàǹfààní ńlá bàǹtàbàǹtà yìí. ralẹ̀ sí Snad Estate Shimawa sanwó lẹ́ẹ̀kan lásìkò December tọdún tuntun 2025 yìí pẹ̀lú 3.5 million naira plọ́ọ̀tì kan. fún àlàyé sí ẹ pè 08104441104 tàbí 0912-985-9600. lọ́dún yìí àǹfààní ńlá rèé o má jẹ́ kó fò ọ́ ru. àwọn èèyàn ní ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí wọ́n ní kì í ṣọ̀rọ̀ ojú lásán àwọn kan ní ojú lásán ni ṣùgbọ́n lábẹ́ bó ṣe wù kó rí kí ni ọ̀nà àbáyọ ó ti dé ná fáwọn èèyàn wa kan lórílẹ̀‐èdè Amẹ́ríkà kí wá lọ́nà àbáyọ gbogbo eléyìí á pẹ̀kẹ́lù lórí ètò mo kí n bí tẹ́tí wò wá jákèjádò àgbáyé òde òdùnbí Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ̀ tún wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ wọn à pẹ̀lú olóyè Yunus Odùṣínà amúlùdùn gbogbo lábá ìwá ní ìjókòó tuntun lábẹ́òkúta mo kí yín ẹ kú jókòó. tó inú mi dùn láti tún jẹ́ ọ̀kan lára ẹni tí ó tún ní àǹfààní láti sọ̀rọ̀ ní orí Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ní òwúrọ̀ yìí Ọlọ́run Elédùmarè náà ní kí a fi ọpẹ́ fún kí Ọlọ́run kó túbọ̀ ṣọ́ wa jù báyìí lọ. mo dẹ̀ tún kí gbogbo etí àtọjú tí wọ́n ń wo ìkànnì Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV jákèjádò gbogbo àgbáńlá ayé wípé ojú tẹ́ fi ń wo ìkànnì ojú náà ò ní fọ́ o etí tẹ́ fi gbọ́ etí náà ò ní di àbúrò kéré tóbi kò ní sọlẹ̀ lọ́dẹ ẹnìkọ̀ọ̀kan wa akúkó lè dá eléyìí tí gbogbo wa ń bá kiri ṣe púpọ̀. ẹ ṣeun lórí ọ̀rọ̀ àwọn ará wa nílùú òyìnbó tí Donald Trump ti ní àwọn tí ò ní ìwé ìgbélùú ó yá gbogbo wọn ìfẹ́ àfẹ́wé níbi ọ̀rọ̀ dédú yìí kí ni ó ń ṣẹlẹ̀ gan-an kí ni tẹ́ lè sọ lórí ẹ̀. ní àkọ́kọ́ àwa kọ́ sọ ní eréfè ká tó go deep ni pé ẹ rí i pé ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tó ṣe wọlé tó gbé ìgbésẹ̀ tó gbé yìí ẹ rí i pé ìgbésẹ̀ tó gbé yẹn kì í ṣe pé àwọn ọmọ orílẹ̀-èdè wa tó wà lọ́hùn náà ni ó fi bẹ́ẹ̀ kórìíra rárá. nǹkan tó sọ nínú àwọn àtẹ̀jáde ni wípé a ní nǹkan àmúṣọrọ̀ lórílẹ̀-èdè wa ní ilẹ̀ adúláwọ̀ àwọn tí wọ́n ń ṣe olórí wa wọ́n ń ṣe báṣubàṣu ó wá ń jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè adúláwọ̀ wọ́n máa wá sí ọ̀hún wọn bá nǹkan táwọn wá ní wọ́n tún wá ń bá wọn dù ú jẹ
nínú àtẹ̀jáde ẹ̀wọ̀n yẹn a rí pé ó ń sẹ́ndì mẹ́sẹ̀gì sí àwa adúláwọ̀ wípé ètò ìṣèjọba wa wípé ó mẹ́hẹ̀, wípé àwọn tí à ń fi ṣe olórí wọn nífẹ̀ẹ́ mẹ̀kúnnù. Nǹkan tó ń sọ fún wa nìyẹn lérèfèé. But tá bá bẹ̀rẹ̀ sí go deep ẹ rí i pé à á lọ lórí spiritual adẹ́t ló lọ lórí physical thinking ẹ̀dá. Tá bá bẹ̀rẹ̀ sí wọnú ẹ̀ dáadáa. So lérèfèé nǹkan tí mo sì lè sọ náà ni pé ó ń send signal sí àwọn olórí wa wípé ìṣèjọba wọn kò dáa tó. káwá má tí ì lọ sínú ọ̀rọ̀ ti tàwọn olóṣèlú yẹn, mo fẹ́ ká kọ́ mu látòrí táwọn èèyàn kan ń pè mí lé lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Àwọn kan sọ wípé wọ́n dẹ̀ sọ wípé ọ̀hún dá o káwọn tó wà àwọn béèrè sí ń sìn báyìí gbogbo táwọn ní ẹ̀gbọ́n. Ẹ ṣe kí ẹ rí gbogbo ìrìn àjò ẹ̀dá láyé ó bẹ̀rẹ̀ láti ìgbà tí wọ́n ti bí ẹ̀dá. Ọ̀pọ̀lọpọ̀ òbí ìdí nìyẹn tó fi jẹ́ pé ìṣẹ̀ṣe wa tí ó ti ń di ohun gbàgbé ohun kó bá wa lọ́pọ̀lọpọ̀. Ṣé mọ̀ pé láyé àtijọ́ tí a bá ti bímọ a máa ń dá àkọsẹ̀jayé ọmọ. Àkọsẹ̀jayé yìí ni ó fún wa ní àkọmọ̀nà lórí báwo ni ìgbésí ayé ọmọ náà bó ṣe fẹ́ rí. Pé ọmọ tí ó lọ ìrìn àjò ní o, tí ìrìn àjò ayé o, pé ọmọ tó jẹ́ pé ilé náà ló gbọ́dọ̀ wà ní o, gbogbo wọ̀nyẹn náà ni a ti rí nínú àkọsẹ̀jayé ọmọ láyé àtijọ́. Àmọ́ ìyẹn nìsín ó ti di àfẹ́yìn tẹ́gùn òfìṣọ, ó wá ń jẹ́ nǹkan tí ó ń kó bá ìran Yorùbá lọ́pọ̀lọpọ̀. Ìyẹn bẹ́ẹ̀. Èkejì, nínú ìtẹ̀síwájú náà a rí pé bí àti ẹ̀wà dá àkọsẹ̀jayé mọ́, wọ́n ní bẹ́ẹ̀ni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ ló mú babaláwo dífá ọ̀rọ̀ ọ̀run. Ifá ọ̀rọ̀ ọ̀run yẹn náà nìsín àwọn olójú wa ń dà. Ẹ̀sìn àjòjì èyí tí a gbà láàyè tá a yàn láàyò jù ó ti wá mú lọ́kàn wa ju eléyìí tí a bá lọ́wọ́ àwọn bàbá wa lọ. Tá bá tẹ̀ wá sọ pé a wá yan àwọn ẹ̀sìn náà láàyò, àwọn ìgbésẹ̀ wà ní orí ẹ̀ náà tó jẹ́ pé asáti rí náà àwọn tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n jẹ́ bíi pásítọ̀, wòlíì, wọ́n dẹ̀ ń sọ ọ̀rọ̀ tí ó bá tó lọ níbàámu pẹ̀lú ètò ìgbésílẹ̀ ayé ọmọ ẹ̀dá. Bẹ́ẹ̀ náà la sì rí inú àwọn àlùfáà ní ẹlẹ́sìn mùsùlùmí náà tó dẹ̀ jẹ́ pé wọ́n wà lórí ọwọ́ náà tó sì jẹ́ pé wọ́n sọ ètò ìṣe òdodo tọ́lọ́run bá wọn sọ̀rọ̀. Àwọn iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ náà ló jẹ́ nígbò bá jẹ́ pé ọwọ́ lọ́wọ́ náà ni wọ́n kú sí. Àwọn tí wọ́n á nǹkan tí wọ́n ó jẹ náà ni wọ́n kó sí lọ́wọ́. Ẹ rí i pé nígbà tí wọ́n bá máa sọ̀rọ̀ fún wọn, wọ́n ní ọ̀nà yìí ó dáa. Wọ́n lè ní àmọ́ṣá ó kù nǹkan báyìí tó yẹ kó ṣe kí ìrìn àjò yẹn kó lè jẹ́ ilé tí yóò mú àǹfààní wá tí ó dẹ̀ mérè wá. Nítorí kí ni wọ́n ṣe fi yẹn kún òun náà ní nǹkan táwọn fẹ́ jẹ. Nígbà wọn bá gba òbítíbitì owó lọ́wọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lẹ́ni yẹn bá wá dọ̀hùn tí gbogbo ẹ̀ á bẹ̀rẹ̀ sí rí bákanbákan. Tó bá tẹ̀ ní àǹfààní láti tó bá rú ẹni tó ṣọ̀nà fún sọ̀rọ̀, á ní àwọn àjẹ́ ló ń dà láàmú. Kí ló dé tí ò rí àwọn àjẹ́ yẹn kó tó di pé ẹni yẹn lọ. So nídìí èyí àwọn oríṣiríṣi nǹkan tó ń fa nǹkan yìí òun náà ni mo ti mẹ́nu bà yẹn ní orí pé à ń lọ ìrìn àjò
àlọ sí ìrìn àjò. ìyẹn ni pé irú ìrìn àjò tó wá ti kan àwọn míì lẹ́sẹ̀ tí wọ́n ti fi lọ sí irú orílẹ̀-èdè Amẹ́ríkà báyìí tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n ní wọ́n ń gbé ń bẹ̀ ṣùgbọ́n nígbà tí ààrẹ yìí wá dé tó yí nǹkan padà tó ní àwọn kan ò tí wọn ò níwèé gbélú ò tí wọn ò ṣe gbá owó yá wọ́n sì ní wọ́n pọ̀ bíi gẹ́gẹ́ bí tẹ́nìkan ti bá mi sọ lánàá ó ní ọ̀pọ̀ àwọn táwọn wọ̀ lóyìnbó ní ilẹ̀ gà làwọn fi wọlé ó ní ọ̀pọ̀ àwọn ó láwọn ló pọ̀ jù nígbà ó yá làwọn padà ń di lẹ́gà pé ilẹ̀ gà làwọn fi wọlé àwọn wà nílùú òyìnbó wọ́n sọ̀rọ̀ yẹn fún mi lánàá nígbà tí wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n á wò pé pẹ̀lú gbogbo eléyìí nígbà táwọn kan rí orí ọ̀fẹ́ gbà tí wọ́n padà ń di láti ilẹ̀ gà sí lẹ́gà táwọn kan ò sì rí gbà kí lẹ rò pé ń ṣẹlẹ̀ láàrin yẹn ṣé a fẹ́ sọ pé kì í ṣojú lásán ni. ṣe rí mo sọ fún yín ní ìbẹ̀rẹ̀ pé tá bá bẹ̀rẹ̀ sí go deep spiritually ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló so mọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ní ìlú Amẹ́ríkà. ẹ jẹ́ kí n sọ fún yín ó lè jẹ́ torí ẹnìkan oṣù ó lè jẹ́ nítorí ẹnìkan oṣù náà ní irú nǹkan báyìí fi wáyé. ó lè jẹ́ torí èèyàn kan ṣoṣo. ó lè jẹ́ torí ẹni ẹyọ kan ṣoṣo tí àwọn tó nílé ayé tí wọ́n fẹ́ kí ìgbésí ilé ayé ẹ̀ kó má ní ìtumọ̀ náà ló jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ ṣe. ṣe rí wọ́n ní tí olódodo bá àmì ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo á nípìn nínú ẹ̀. Ibẹ̀ ni ọ̀rọ̀ tí máa ti mú ọ̀rọ̀ yìí sọ. That's why tó jẹ́ pé wọ́n ní orí yeye ní mògùn àtà iṣẹ́ ló pọ̀ bẹ́ẹ̀ o. Tá a bá dẹ̀ wá tún lọ tẹ̀síwájú sí i a rí wípé nígbà míì bí eégún bá fubi tó fòpa àfọ̀nàgbalẹ̀ jìn yóò di yé sí àfi jìn nítorí pé bẹ́ẹ̀pọ̀ bá fojú kóòrùn ayọ̀ ni bórí bá fojú kóòrùn ayọ̀ ni dídùn là ń bá lé olóyin bẹ́ẹ̀ ni ṣe rí a bá fẹ́ tẹ̀síwájú nínú ayé gan-an ẹ̀dá ò gbọ́dọ̀ dúró àtẹ̀tí máa ń sọ náà nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a máa ń sọ tó bá jẹ mọ́rú nǹkan báwọn yìí tẹ́jà bá ti rò wípé kò sí nǹkan kan a rí pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni a rí pé mẹ́wàá wà tó yàtọ̀ sí nǹkan kan a mọ̀ nǹkan pé nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ojú méje lọ tó wà lẹ́yìn ọ̀fà ojú òjé lọ bẹ̀títà àwọn àti yí padà sí pé tó wà lẹ́yìn ẹ̀fà ojú èje lọ lóòótọ́ dẹ̀ ni. náà ṣe rí nínú ìgbésí ilé ayé tí ẹ̀dá bá ti wà tí kò bá mójútó ọ̀rọ̀ ara ẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó máa ṣẹlẹ̀ sí i. so n tẹ́ ń gbìyànjú àti sọ báyìí ni pé ọ̀pọ̀ àwọn míì pé wọn ò ti múra sílẹ̀ ṣáájú àsìkò yìí ló fà á dé. àwọn Yorùbá sọ àṣàràn ọ̀rọ̀ kan wọ́n ní gúdúgúdú méje gúdúgúdú kò fi gbà kankan túra sílẹ̀ ṣẹ́rí téèyàn bá ti ń túra lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó máa wọlé bá irú gbogbo ètò wọn ṣe iná àìmọye ẹni tó tẹ̀jẹ̀ gbé òun ló yẹ kó jẹ́ nọ́mbà 1 tí wọ́n á kọ́jú sọ́kọ̀ lẹ́yìn sì máa wà níbẹ̀ yẹn tí nǹkan kan ò ní ṣe. mo tiẹ̀ ṣe kínní bàbá kan tí mo fọ̀rọ̀ wá lẹ́nu wò lánàá wọ́n sọ wọ́n ní ẹnìkan pé àwọn kan ṣàdúrà fún un pẹ̀lú pé kó lo nǹkan báyìí kó lọ báyìí wọ́n ní ṣe fẹ́ gbọ́ wọ́n lé wà níbi iṣẹ́ gbogbo bá ṣe ń kó wọn tán rèdí wọn níwọ̀n ti ẹ̀tàn pa òun wọ́n ní wọ́n kàn ń gbẹ́gbẹ́ kọjá oníkàlùkù ń lọ. máa ṣàpẹẹrẹ kan fún yín ní ẹnu ọjọ́ mẹ́ta yìí àwọn ilé ìfowópamọ́ kan wọ́n dá àwọn òṣìṣẹ́ wọn lẹ̀ bí nǹkan
àǹfààní wà wípé pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àti àwọn bàbá wa a sáré àwọn tí ó jẹ́ pé ọ̀rọ̀ yẹ kó kàn tí wọ́n tọrọ òdẹ kan tí ó kàn tó wọ́n. dẹ̀ wà ńbẹ̀ àyíká léegun oko mọ́gi ilé kí lẹ pé. a kì í ka léegun oko a kì í ka mọ́gi ilé a kì í ka ẹ̀rùn mọ́mú ọbẹ̀ sísè èèwọ̀ ni àyíká ẹran aláǹgbá mẹ́rin orí àtẹ bẹ́ẹ̀ ni láéláé o ẹ̀yin kété lọ́fọ̀ ó ṣẹ̀ wọn ò ní bó ti nǹkan kó èèyàn jọba yìí pé ó yá o onítọ̀hún wọn á yọ tiẹ̀ sẹ́gbẹ́ kan wọn á yọ sẹ́gbẹ́ kan ẹni ẹlẹ́ni ní rẹ̀ rú sán ní bẹ́ẹ̀ ni àmọ́ tí ẹ̀dá ò bá kàǹkan kún tí ò rìn tó wò pé kò sí nǹkan jàre mẹ́wàá ó bá àyóbá mẹ́wàá ó bá o níyẹn tó jẹ́ pé nínú ìgbésí ilé ayé ẹ̀dá èèyàn gbọ́dọ̀ sókòtò gírí. ṣẹṣẹ lè mú àwọn òyìnbó ni. kódà màá sọ̀kan fún yín ẹnìkan ó lọ sí ìlú òyìnbó yìí náà bóyá dọ́hùn wọn ó wà nú àwọn tí wọ́n kó ní orílẹ̀-èdè yẹn wọ́n máa kó wọn sí ibì kan bí refugee camp ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ bí asylum kìnnìkan ní ṣá wọ́n kó wọn síbẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí wá ṣèwádìí wọn ní kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ wọn bá ti ṣèwádìí ẹ̀ bẹ́ẹ̀ wọ́n jù wọ́n sílẹ̀ náà pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àti ọgbọ́n àwọn bàbá wa ẹni tí à ń sọ yìí kó tó di pé ó rí wa bá sọ̀rọ̀ ó ti wà ń bẹ̀ ó ti lórí ọdún ìjọ tí a sì jọ sọ̀rọ̀ nígbà máa tó bóyá ìjọ mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ sí ìjọ mọ́kànlélógún wọ́n túlẹ̀. wọ́n túlẹ̀. bẹ́ẹ̀ ni. iṣẹ́ ló dé bẹ́ẹ̀ o. wọ́n tú sílẹ̀ báwo lẹ ti wá ní iṣẹ́ o ṣé èèyàn kọ́ lóyìnbó ni ebe èèyàn ni ìyẹn bẹ́ẹ̀ ìkan màá tún sọ lórílẹ̀‐èdè wa bí ni àwọn òyìnbó aláwọ̀ àwọn Chinese tí àwọn òwe wọn máa ń ṣiṣẹ́ lọ́dọ̀ wa bí wọ́n ní company inú àwọn òṣìṣẹ́ wọn kan ọ̀rọ̀ kan ṣe bí ọ̀rọ̀ wọ́n ṣe àkóbá fún ẹni yẹn kì í ṣe pé òun ló ṣe àkóbá nítorí pé ó ń tú àṣírí àwọn tí wọ́n ń hùwà láabi ń bẹ̀ náà ni òyìnbó ìbá ní yes ọba mu gbàm ọba bẹ̀rẹ̀ wàhálà táwọn wí àwọn ìyá ẹ̀ wọ́n wọ́n jẹ́ àwọn tá a jọ máa ń sọ̀rọ̀ wọ́n á lọ fún wọn pé ọ̀rọ̀ eléyìí kò sí wàhálà wọ́n ní oògùn ìmọ̀ àwọn China àtàwọn India àti gbà pé ṣe bí èèyàn ni wọ́n ṣá kódà kò sí wàhálà ẹ jẹ́ ká gbìyànjú eléyìí tá a lè gbìyànjú bẹ́ẹ̀ ṣe pé orin ní túmọ̀ ẹ̀ gbòǹgbò ọ̀nà ní túmọ̀ ẹsẹ̀ bẹ́ẹ̀ ni èmi ti ń tòótọ́ láàrin ibi ìjọ mélòó kan tí a ṣe gbìyànjú wa fún ara òyìnbó yẹn ló wá pe àpèjọ pé àwọn báyìí ni wọ́n wá sọ fún un pé nǹkan báyìí náà ni ẹni ìṣe náà so that's why tó jẹ́ pé gbogbo ẹni tí ẹ̀jẹ̀ bá ti rìn lára ẹ̀ kò sí nǹkan tí a ṣe tí kò ràn rú ẹ̀ níbẹ̀ o nítorí a máa ń ṣe nǹkan tán tá a gbé sí ọrùn ẹranko tá a fẹ́ test nǹkan yẹn o. tá a lè ṣiṣẹ́. ìṣẹ̀fẹ̀jẹ̀ ló wà lára ẹranko tó dẹ̀ máa ṣe so bẹ́ẹ̀ni kan bá sọ pé
aláwọ̀ funfun irọ́ gbáà ni dáàbò àti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n ń kó wálé ní ìsìn mo kàn ń wò pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni kò dira tó wọn ẹlòmíràn dẹ̀ ń gbìyànjú àmọ́ wọn ń kó sí àwọn ọwọ́ tí kò yẹ kó sí ìyẹn ló fà á bẹ́ẹ̀. Àwọn kan ní kì í ṣe pé kínní àwọn ìbátẹ̀ tí wá bẹ̀rẹ̀ pé bóyá káwọn dá iléeṣẹ́ lẹ̀ ń lé kó tó dásìkò yìí káwọn ti tètè ṣàwálé jẹ́jẹ́ kan ti tètè padà wá sílé ṣùgbọ́n owó táwọn ń tiraka di ìyapa lọ́hùn-ún ṣé káwọn tó kó fórí olórí ń bí kan tó wà nà ní irú àárín yẹn náà ṣe mọ̀ pé pẹ̀lú owó náà sọ yìí náà ká sọ pé ó ń ṣẹlẹ̀ lamẹ́ríkà lónìí la rí kò sẹ́ tó tún mọ bòmíì tó tún ti lè ṣẹlẹ̀ lọ́la kí ni tó yẹ káwọn èèyàn mọ̀ lórí ẹ̀. ṣe àwọn kan kí n tó wá sórí ìbéèrè yín àwọn kan ní ìsìn nígbà ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ yẹn sìn wọ́n tún tòwé ibòmíì o láti tún gba ibòmíì lọ lórílẹ̀ ní ẹ̀yìn òdì lọ́hùn. àwọn míì tiẹ̀ ń sáwọ Canada seriously. so gbogbo ibi tẹ́ ń lọ yìí tó bá tún dàlá kan táwọn náà tún ní olórí kan lóun náà sọ pé ó yá wọn ò tẹ̀ fẹ̀rẹ̀ nìkan kan mọ́ irú tìlú Amẹ́ríkà nìsín tó sọ pé àwọn tí wọ́n wọlé lọ́nà àìtọ́ tó bá dọ̀la tó ní àtẹ̀yìn tẹ̀tẹ̀ wọlé lọ́nà tó tọ́ o tẹ̀lé níwèé ìgbélú o àwọn sámọ̀ pé oníkálukú ló sámọ̀ ọmọ ẹ̀ ó yá àwọn ò fẹ́ yín mọ́ ṣe báwọn wọ́n ṣòfin fún àwọn lọ́wọ́ lọ́ba sì tún ṣòfin pé no àwọn ò tiẹ̀ fẹ́ nìkan kan níbẹ̀ mọ̀ ń kọ́ ìyàrí pẹ̀lú àwọn yẹn náà wọ́n ti fara káṣá wá padà sórí ìbéèrè yín gan-an ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa owó tí ẹlòmíín ní lọ́hùn tó bá délé yóò máa ṣoríire o dáadáa ní pàápàá àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ń sá fún tó ń bá dé nísìn àwọn ìyá múlíkà àwọn bàbá tájù àwọn ìyá dọ̀káàsì wọ́n bá rí ohun báyìí wọ́n ti sọ fún wọn pé àwọn ni wọ́n ń ṣe lágbájá tó kò fi ní láárí mọ́ àwọn àwọn abẹ́rẹ́ sí sá àní òun ò ní wálé àwa jókòó sọ́hùn gbogbo iṣẹ́ tó ń fọ̀sán fòru ṣe àwa jọba mọ́ lọ́wọ́ irú ẹ̀dà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a ti sọ̀bọ̀ tó bá jẹ́ àwọn tí ó ń káràmásìkí ọ̀rọ̀ ara wọn rárá nígbà tí Ọ̀rúnmìlà máa sọ̀rọ̀ ọjọ́ kìíní àná nígbà wọ́n wí fún pé wọ Ọ̀rúnmìlà wọ́n lógun ẹlẹ́yẹ dé Ọ̀rúnmìlà lógun ẹlẹ́yẹ ò tí ì dé wọ́n ní tẹ́lẹ̀yẹ tógun ẹlẹ́yẹ bá dé ẹlẹ́yẹ là fi ṣẹ́gun ẹlẹ́yẹ ṣebí ìwọ tó ò dira náà ni mo sọ pé wọ́n rí ẹ ṣe bákan ohun tó jẹ́ pé tí wọ́n bá ti ẹ̀rọ lásán láti pé wọ́n fẹ́ ṣe bí pẹ̀lú ẹ wọn jẹ́ ṣe wọ́n a lè sọ̀rọ̀ lórí èrè nínú ètò wa kan ṣe rí à ń sá fún ilé pé àníwálé yẹn àìjọmọkùnrin tó ní bẹ́ẹ̀ ni. àwọn kan tiẹ̀ ní lílé yẹn ti lè gbádùn owó téèyàn bá pa gan. àìjọmọkùnrin tó ní ẹni tó bá ní bí 500 million tó bá jẹ́ ní tó mọ̀ nǹkan tó ṣe tó bá dé Nàìjíríà àbọ̀ ògbòlú ẹ̀ yóò rí nǹkan fi ṣe. àfẹ́ bọ́ pọ̀nlé. yóò rí nǹkan fi ṣe because ní Nàìjíríà the cheapest labour Nàìjíríà ló wà cheapest labour Nàìjíríà láti máa rí Nàìjíríà láti máa rí téèyàn máa fi ara ṣiṣẹ́ fún bí wákàtí 12 tó jẹ́ owó bí wákàtí 2 péré lọ́dún máa gbà lọ́lé. Kí aráàlú òyìnbó wá débí pẹ̀lú owó tùlùtùlù tí wọ́n ti tùjọ yẹn tó bá jẹ́
pure water lásán ló bá dálẹ̀ yóò jẹ́ èèyàn ọkàn àtúbalẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú gbìyànjú kíni gbogbo wọn náà sá fún kò ju pé kò sí ààbò tó péye lórílẹ̀‐èdè wa ìyẹn gan ló jẹ́ nǹkan tí gbogbo wọn ń sá fún àtọrọ̀ ajé wa ló dà pé bóyá ó dẹnu kọlẹ̀ bẹ́ẹ̀ ọrọ̀ ajé tó dẹnu kọlẹ̀ yẹn àwọn iṣẹ́ kan wà òwò kan wà téèyàn lè ṣe tí èèyàn rérè lórí ẹ̀ tí kò dẹ̀ ní affect èèyàn àmọ́ nígbà téèyàn bá ní ìmọ̀ nípa ẹ̀ tó èèyàn á bẹ̀rẹ̀ sí sá àwọn tó wá dé ní ìsìn gbogbo ayé ń dé ní nǹkan kan ni wọ́n sábẹ̀ ṣe ilé náà wọ́n sá ti jù wọ́n wáyé ilé tí wọ́n sá mú náà wọ́n jù wọ́n dé ibi kan wọ́n sá ti bẹ̀rẹ̀. wọn dẹ̀ ní láyè kó àwọn nǹkan wọn lóhùn wọn ní láyè kó kankan mọ́. ìyẹn ni abẹ́ tó bá ti mú wọn báyìí. náà ni wọ́n jù wọ́n ẹ̀wò náà ó bà ní kò tí ì bàjẹ́ o àwọn tó ṣì wà lọ́hùn ní ìsìn tó bá sí òkòtò wọn gírí kò ní kàn wọ́n bẹ̀dẹ̀ tó bá jókòó àbúrò ní kàn wá ẹgbàá lọ́wọ́ ilé ìlú ẹ̀jẹ̀ bó ṣe jẹ́. ọ̀rọ̀ rẹ ó Gbáǹkọ́gbì ẹ̀yin àwọn ajákèjádò àgbáyé ibi òní kàn lù wá ẹ jẹ́ agbáradì torí kò sẹ́ni tó mọ̀la oníláárí kò sẹ́ni tó mọ̀la o ṣùgbọ́n mi fẹ́ fi ọ̀rọ̀ kan síta lásìkò yìí ẹ̀yin tẹ́ ẹ wà nílé bóyá àwọn tán ti fi ṣọwọ́ sílé láti Amẹ́ríkà ẹ má yọ ọyàn kankan o tí ẹ lárí kò sẹ́ni tó mọ̀la o eléyìí tó sì ń ṣẹlẹ̀ báyìí òun la rí yìí ẹlòmíì nílùú òyìnbó bí ó wà náà a máa fi pé ò ní yẹ o wọ́n ti rán lọ́lé wọ́n ti lé lọ́lé ọ̀gán ní ọ̀nà wọn tó àṣírí ẹ̀ fáwọn míì gbẹ wò lágbájá kan ń gbébẹ̀ yẹn á lọ máa sọ fún ọ pé kò níwèé gbélu o gbogbo ẹ̀ ó kù yẹn ọkọ̀ lọ́hùn ṣùgbọ́n kí lè rí yín bẹ̀ èyí kàn jẹ́ fún gbogbo àwọn làákàyè ní gbòòrò ayé àmọ́ rírì yìí o jákèjádò àgbáyé o olóyè Yunus Odùṣínà ẹ fún wọn ní ọ̀rọ̀ àmọ̀ràn ní ṣókí kẹ̀ẹ́dẹ̀ arúkọ yín kẹ̀sì pé nọ́mbà yín síta. màá tún fi kàn kún a ní nígbà máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lákòókò mi ní ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump tó ju àwọn èèyàn sílé pé ó ń fún wa ní mẹ́sẹ̀gì pé báwọn olórí wa báyìí ṣe ìjọba pé kò dáa ni ṣáàgó ẹ̀ náà ó ń búgò pé ṣáàgó ó ṣe ìgò olóbọ̀rùn tìrín báwo lọ́rùn ṣáàgó ṣe rí nígbà tó fẹ́ máa ṣerú nǹkan báyìí tó jẹ́ ibi tẹ́ bá ti kì wọ́n mọ́lẹ̀ lẹ́tí ń jù wọ́n sílé kò yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo ìwọ̀n ti fi ara ṣe lọ́hùn yẹn kí ló dé tí ò jẹ́ kí wọ́n máa kó bọ̀ nílé ọ̀dà ẹ ti ṣe tó ẹ ti ṣiṣẹ́ wọ́n yá ẹ̀kẹ́ rù yín owó yín ní báńkì everything ó yá. mo tẹ̀ sí gbọ́ gan mo gbọ́ pé torí mo ṣe àwọn iṣẹ́ ìwádìí kan wọ́n ní ẹni tí ò bá ti níwèé gbèlú lọ kò lè ní báńkì kò lè rẹ́gísítà kankan kò lè ní nítorí kò sí gbogbo nǹkan yẹn dátà wọn náà máa fi ní gbogbo nǹkan yẹn ilé tí ẹ ló máa kówó sí ilé ló ń kówó sí ilé gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ilé ni káàṣì ni ó máa lò tó bá fẹ́ fowó ránṣẹ́ sílẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ lọ bá àwọn tí wọ́n dàbí POS àwọn bíi olùbọ́sí máa ń ṣe lọ́hùn wọ́n á ṣe ọ̀pọ̀ ẹ bá ń transfer owó sí ilé wọ́n ní bá ṣe ń ṣe ní irúgbẹ́ yẹn. ẹ wá wúrú nǹkan tí ó ṣẹlẹ̀ owó ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn owó tẹ́lẹ̀ mi ò ní lé tí wọ́n ń kó wá tí wọ́n pàdánù àwọn nǹkan tí wọ́n ti fi àárọ̀ ṣe. ẹlòmíì ti ra nǹkan lórúkọ ẹnìkan tó ti ra pamọ́. ìmọ̀ràn mi tó bá jẹ́ pé àwọn nǹkan tá à ń sọ yìí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tó bá lè dètí gbọ́ ẹ tàbí àwọn tó bá súnmọ́ tí wọ́n lè gbà nímọ̀ràn pé àwọn èèyàn wa tí wọ́n ń jù sílé wọ́n fún wọn ní àǹfààní láti máa kó nǹkan tí wọ́n ṣiṣẹ́ fún wọn máa kó bọ̀ nílé. Orúkọ tèmi olóyè Odùṣínà Yunus Ìdòwú tí mo jẹ́ amúlùdùn gbogbo ìlú Lábáìwá ní Ìtòkò Titun Lábẹ́òkúta
nọ́mbà ìbánisọ̀rọ̀ mi 08034275939 lẹ́ẹ̀kan sí 08034275939 ẹ ṣé fún. tó kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò ìyá ọmọ rírì yín ẹ̀yin èèyàn wa ẹ ṣeun o Olúwatóbi Lọ́ba Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí ẹ ti wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ máa pín fáwọn ẹlòmíì lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́. jàǹfààní oṣù December tọdún tuntun 2025 ní Snad Estate Shimawa agbègbè táyé ń sọ. Snad Properties real estate tó fà bọ́yọ̀. lóṣù December tọdún tuntun 2025 yìí ralẹ̀ sí Snad Estate Shimawa kí o sì gba 500 blocks ìkọ́lé 10 bags of cement 5 tons of granite. ohun tó dára jùlọ fọlọ́gbìn ènìyàn ní láti ralẹ̀ tí yóò ṣàǹfààní tí yóò sì tún rọ̀ ọ́ lọ́rùn láti ní lára àwọn ohun èlò ìkọ́lé. èyí ti lọ dùn jù. ènìyàn márùn-ún tó bá kọ́kọ́ sanwó ni yóò lẹ́tọ̀ọ́ sí àǹfààní yìí. Snad Homes and Properties dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ralẹ̀ lọ́wọ́ wọn kó lè jàǹfààní ńlá bàǹtàbàǹtà yìí. ralẹ̀ sí Snad Estate Shimawa sanwó lẹ́ẹ̀kan lásìkò December tọdún tuntun 2025 yìí pẹ̀lú 3.5 million naira plọ́ọ̀tì kan. fún àlàyé sí i ẹ pè 08104441104 tàbí 0912985960. lọ́dún yìí àǹfààní ńlá rèé o má jẹ́ kó fò ọ́ ru. Orúkọ mi ni Lékan Ọláwuyì tí gbogbo èèyàn mọ̀ sí Wákìlì. Òpàjẹ́ òní báyìí tí ò ní bàjẹ́ o. Tí ẹ bá fẹ́ mọ̀ nípa àṣà ìṣe ẹ lọ subscribe sí Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ìyẹn lórí YouTube àbí kẹ́ lọ sí TikTok kẹ́ lọ follow Bẹ́mbẹ́yẹ́kẹ́ comedy. Ẹ wò ẹ̀yìn mi láwo ń gbé bá subscribe síbẹ̀ ẹ káre ẹ ṣé o.